Kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣokùnfà ìṣekúpani olóògbé Major Daniel Ìdòwú Bámidélé? Ta ni Major Daniel Ìdòwú Bámidélé gan? Kí ló pa Major Daniel Ìdòwú Bámidélé pọ̀ pẹ̀lú General Muhammadu Buhari, olórí ìjọba ológun lọ́dún 1984, àtàwọn ọ̀rọ̀ míì, àṣírí míì tọ́rọ̀ mọ́ ikú Major Daniel Ìdòwú Bámidélé, òun náà la fẹ́ mú wá fún yín o lórí ètò fún tèmi, tí mo sì fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ kí a jọ gbọ́ ká jọ wò ó bí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani Major Daniel Ìdòwú Bámidélé bó ṣe lọ. Ṣùgbọ́n kí n tó mẹ́nu lé àtúpalẹ̀ ìtàn, ẹ jẹ́ kí n dókè lọ́hùn-ún ká gbọ́ ká wo nǹkan ní fún wa. Tá a bá wá padà dé, a tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa ìṣekúpani Major Daniel Ìdòwú Bámidélé. Ẹ mọ́ tì í lọ, a sì wà lórí ètò, à ń padà bọ̀. Ó ta sánsán, ó wà lórí YouTube, ẹ máa wò ó, ẹ sì rí pé ó ta sánsán. Ó ń gbé yín káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n bí kíbi ló ń tọ́jú bọ̀, ó wà ń ta sánsán, yóò yẹ yín kalẹ̀ o. Mo gbọ́ nípa ìdìtẹ̀gbàjọba lọ́wọ́ Shehu Shagari. Mo sọ fún ọ̀gá mi, ọ̀gágun Muhammadu Buhari, ó sì jù mí sínú gbàgà fún ọ̀sẹ̀ méjì lórí ẹ̀sùn tí mi ò mọ́wọ́ tí mi ò mẹsẹ̀. Kàkà kí n gba òṣùbà ọ̀káre, ìkó ni wọ́n fi san fún mi nígbà náà. Báwo ni ẹ ṣe wá lérò kí n tún tú àṣírí mi fún yín? Ọ̀gbẹ́ni, ìjẹ́jọ́ yìí jẹ́ fún mi o lẹ́nu iṣẹ́ ológun tí mo ti ṣe fún ọdún 19. Mo kópa nínú ogun abẹ́lé, ṣùgbọ́n Èdùmàrè kó mi yọ, ó dá mi sí. Ó dùn mí, ó sì jẹ́ ọgbẹ́ ọkàn fún mi pé ẹ̀sùn tí mi ò mọ̀ nípa rẹ̀ ni wọ́n ń fìyà rẹ̀ jẹ mí, tí mo sì ti gbìyànjú nígbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ láti má jẹ́ kí ìdìtẹ̀gbàjọba kó wáyé. Èyí kì í ṣe àsọdùn tàbí yíyin ara ẹni lásán o, ṣùgbọ́n ìwà àdámọ́ tẹ́dùmàrè dámọ́ mi ni. Ó jẹ́ ìyàlẹ́nu pé ààrẹ ìgbìmọ̀ tó gbẹ́jọ́ yìí náà ni ó rí mi pé mo kátó láti lọ fìmọ̀ kúnmọ̀ gẹ́gẹ́ bí ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ní ilẹ̀ Gẹ̀ẹ́sì, United Kingdom. Òun náà ni wọ́n wá gbé iṣẹ́ ikú mi fún. Wọ́n ní kó lé mi kúrò lẹ́nu iṣẹ́ ọmọ ológun, wọn ò tún wá fi mọ́ lílé kúrò lẹ́nu iṣẹ́ nìkan, ẹ̀tún ni kó lé mi kúrò láyé, kó gbẹ̀mí mi, kó dẹ́mi mi légbodò. Ọ̀rọ̀ tí Major Daniel Ìdòwú Bámidélé, ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn lọ́jọ́ tí wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ tí wọ́n rán lọ sọ́run àrèmabọ̀, òun lẹ ti gbọ́ tá a mú wá fún yín yẹn. Kí wá ni ó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ kú Bámidélé gan? Ó yá, ẹ jẹ́ a jọ gbọ́. Ìṣẹ̀lẹ̀ tó fa ikú Major Daniel Bámidélé ni wípé nínú oṣù kẹwàá ọdún 1983, lásìkò tí iṣẹ́ gbé Major Daniel Bámidélé lọ sí ìlú Kaduna, Bámidélé gbọ́ ní bòńkẹ́lẹ́ táwọn ọmọ ológun kọ̀ọ̀kan ń gbèrò láti gba ìjọba lọ́wọ́ ààrẹ ìjọba alágbádá àgbà náà, ààrẹ Shehu Shagari. Lẹ́yìn tí Major Bámidélé tó padà sílùú Jos, ó bá sọ ohun tójú rẹ̀ rí tétí rẹ̀ gbọ́ fún ọ̀gá pátápátá ní ẹkùn tó ti ń ṣiṣẹ́ nígbà náà. Bámidélé sọ fún GOC
Major General Muhammadu Buhari ti ṣe ọ̀gá rẹ̀ wípé òun gbọ́ o tí àwọn kan táwọn jọ jẹ́ ọmọléeṣẹ́ ológun tí wọ́n ń gbèrò láti gba ìjọba lọ́wọ́ Shehu Shagari láìmọ̀ wípé GOC ìyẹn Major General Muhammadu Buhari tó ń sọ̀rọ̀ fún òun náà wà lára àwọn tó ń gbèrò láti dìtẹ̀ gba ìjọba lọ́wọ́ Shehu Shagari nígbà náà. Kí Elédùmarè kó má jẹ́ ká fi ọ̀rọ̀ lọ ìkà. Lẹ́yìn bíi ọ̀sẹ̀ kan tí Major Bámidélé tó ti sọ̀rọ̀ ohun tójú rẹ̀ rí fún Major General Muhammadu Buhari, wọ́n bá dọ́gbọ́n wọ́n wá ẹ̀sùn sí Bámidélé lẹ́sẹ̀. Wọ́n fi ẹ̀sùn ìdìtẹ̀gbà ìjọba wọ́n fi kan Major Bámidélé o. Wọ́n sì ju Bámidélé sínú gbàgà nílùú Èkó fún ẹ̀sùn tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ tí ò mọ̀ nípa rẹ̀. Wọ́n ní ó fẹ́ dìtẹ̀gbà ìjọba lọ́wọ́ Shehu Shagari. Gbogbo ìgbà tí wọ́n fi ti Bámidélé mọ́nú gbàgà bẹ́ẹ̀ ni àwọn ọlọ́tẹ̀ gangan ni wọ́n sì ń tẹ̀síwájú o. Wọ́n ń wá gbogbo ọ̀nà bí wọ́n ó ṣe gba ìjọba lọ́wọ́ Shehu Shagari nígbà náà. Lẹ́yìn tí wọn ò rí ẹ̀rí kankan tó dájú láti gbé ẹ̀sùn tí wọ́n fi kan Major Bámidélé lẹ́sẹ̀, wọ́n tú Major Bámidélé sílẹ̀ o lọ́jọ́ 25 oṣù kọkànlá ọdún 1983. Bámidélé padà sí ẹnu iṣẹ́ ní ìlú Jos. Ọ̀rọ̀ sì ń ya Major Bámidélé lẹ́nu torí wípé ó ṣòkùn sí bí ó ṣe di èrò àtìmọ́lé lórí ẹ̀sùn tí ò mọwọ́ tí ò mẹsẹ̀. Ìgbà tí ọ̀rọ̀ náà tó yé Major Bámidélé ni ìgbà tí ọ̀gá rẹ̀ gangan ìyẹn GOC tó sọ̀rọ̀ fún lọ́jọ́ kìíní àná ìyẹn General Officer Commander Major General Muhammadu Buhari gbà tó gba ìjọba gẹ́gẹ́ bí ààrẹ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà nínú ìdìtẹ̀gbàjọba lọ́jọ́ kìíní oṣù kìíní ọdún 1984 ńlọrọ̀ tó yé Major Daniel Ìdòwú Bámidélé wípé ayé le o. Kò pẹ́ kò jìnnà tí General Buhari tó gba ìjọba lọ́dún 1984 ni wọ́n bá fi orúkọ àwọn ọmọ ológun kọ̀ọ̀kan wọ́n fi ránṣẹ́ sí General Buhari láti buwọ́ lù ú gẹ́gẹ́ bí àwọn ọmọ iléeṣẹ́ ológun tí wọ́n ń lọ fún ìfẹ̀yìntì kúrò lẹ́nu iṣẹ́. Nígbà tí orúkọ àwọn ọmọ ológun tí wọ́n fẹ́ fẹ̀yìn wọn tì yìí torúkọ dé iwájú ọ̀gágun Muhammadu Buhari gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè tí yóò buwọ́ lu orúkọ àwọn èèyàn náà, Major General Buhari ó rí orúkọ Major Bámidélé nínú àwọn orúkọ tí wọ́n fi ránṣẹ́ sí i tí wọ́n ń lọ fún ìfẹ̀yìntì kúrò lẹ́nu iṣẹ́. General Buhari ó bá yọ orúkọ Major Bámidélé kúrò nínú àwọn orúkọ tó wà níwájú rẹ̀ tí wọ́n ń lọ fún ìfẹ̀yìntì kúrò lẹ́nu iṣẹ́. Ó lágbára o. Major Bámidélé ó bá tún bá iṣẹ́ rẹ̀ lọ. Nígbà tó tún di ọdún 1985 wọ́n bá tún fi ẹ̀sùn míì kan Major Bámidélé wípé ó wà lára àwọn tó ń gbèrò láti gba ìjọba nínú ìpàdé tó wáyé nílé ìtura kan nílùú Makurdi pẹ̀lú àwọn ọ̀gá kọ̀ọ̀kan lẹ́nu iṣẹ́ ológun nígbà náà. Ṣùgbọ́n Bámidélé ìrírí rẹ̀ tó ti ní sẹ́yìn lẹ́nu iṣẹ́ ológun kò jẹ́ kí ó lè sọ ète
àwọn ènìyàn yìí fúnjọba torí pé ó rántí ọ̀rọ̀ Yorùbá tó ní ẹni tí wèrè bá pàyà rẹ̀ jẹ rí tó bá rí mẹkáníìkì táṣọ rẹ̀ dọ̀tí táṣọ rẹ̀ dúdú irú ẹni bẹ́ẹ̀ ó mèrè ni o. Bámidélé dákẹ́ kò sọ fún ẹ̀dá alààyè kankan ohun tó gbọ́ ohun tó rí nínú ìpàdé tí àwọn ọ̀gá rẹ̀ tí wọ́n lọ ṣe nílé ìtura kan lọ́dún náà nígbà náà láti ọgbọ́n àti ìdìtẹ̀gbàjọba. Bámidélé kò sọ fẹ́nì kankan tí àṣírí tún fi tú fúnjọba. Nígbà tíjọba ń ṣèwádìí ni wọ́n rí i pé Bámidélé náà wà lára àwọn tí wọ́n ń dìtẹ̀ gbàjọba léyìí tí Bámidélé kò mọwọ́ tí ò mẹsẹ̀. Wọ́n bá tún fi páńpẹ́ òfin gbé Bámidélé o. Wọ́n ní wọ́n fẹ̀sùn ìdìtẹ̀gbàjọba kàn án. Bámidélé ó bá tún dẹni tó ń káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú ìgbìmọ̀ olùgbẹ́jọ́ tí wọ́n gbé kalẹ̀ nígbà náà. Ó ṣeni láàánú wípé ìgbìmọ̀ olùgbẹ́jọ́ ìgbà náà wọ́n dájọ́ ọkú fún Méjọ̀ Bámidélé o. Bí Méjọ̀ Daniel Ìdòwú Bámidélé bó ṣe dẹni tí wọ́n fẹ̀yìn rẹ̀ tàgbá tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu rẹ̀ lọ́jọ́ 5 oṣù kẹta ọdún 1986 rèé o. Ọ̀rọ̀ tí Méjọ̀ Daniel Ìdòwú Bámidélé sọ gbẹ̀yìn lọ́jọ́ tí wọ́n fẹ̀yìn rẹ̀ tàgbá tí wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ òun la kọ́kọ́ mú wá fún yín yẹn níbẹ̀rẹ̀ àtúpalẹ̀ ìtàn yìí. Sẹ́yìn náà ti gbọ́ ṣé ẹ ti gbọ́ bí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani Méjọ̀ Daniel Ìdòwú Bámidélé bó ṣe wáyé bó ṣe lọ lọ́dún 1986. Mo mọ̀ pé yìí náà ti rí ẹ̀kọ́ kan tàbí méjì ẹ ti rí kọ́ nínú ìtàn ìgbésí ayé Méjọ̀ Daniel Ìdòwú Bámidélé gẹ́gẹ́ bí ọmọ iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀kọ́ wo lẹ wá rí kọ́? Kí ni ìtàn ìgbésí ayé Daniel Ìdòwú Bámidélé ló kọ́ wa gẹ́gẹ́ bí ọmọnìyàn nínú ayé? Ẹ fi èrò tiyín àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á, a sì gbé yẹ̀wò. Bóyá ẹ̀yin wá ní ohun kan tẹ́ ẹ fẹ́ bá mi sọ lérí eléyìí tá a mú wá yìí tàbí ìtàn míì tẹ́ ẹ lérò pé ó yẹ ká mọ̀ nípa rẹ̀ tàbí ẹ fẹ́ ká ṣèwádìí ìṣẹ̀lẹ̀ kan ìtàn kan tó rú yín lójú tẹ́ ẹ fẹ́ ká tàn mọ́lẹ̀ sí, ẹ pè mí, ẹ bá mi sọ̀rọ̀ pẹ̀lú ojú òpó tẹ́ ń wò lójú móhùnmáwòrán yín yìí. A ṣe ìgbésẹ̀ lórí rẹ̀, a sì ìwádìí tó tọ́ àti ìwádìí tó yẹ, a sì mú wá fún yín. Ẹ ṣé o, bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ẹ wá bá ní pín eléyìí, ẹ bá ní share rẹ̀ sórí àwọn social media platform yín kó lè bá káàkiri àgbáláyé kó lè rìn jìnnà dáadáa. Tajudeen Olówó Òkèrè lórúkọ tèmi, MC tó ta sánsán làwọn èèyàn ń pè mí. Ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà, ẹ̀ṣọ́ kò yí ni mí o, Ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Títí ọ̀la táàtún mọ́ tuntun wá fún yín lórí ètò Òye Ọ̀rọ̀. Ire àtayọ̀ kò ní tán nílé gbogbo wa o. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.